لبيك لا شريك لك لبيك إن الحمد لك لبيك لا شريك لك لبيك إن الحمد لك الشوق من وحي الملك والقلب جاوز الفلك الشوق من وحي الملك والقلب جاوز الفلك وشدوه الناس لك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك إن الحمد لك لبيك لا شريك لك لبيك إن الحمد لك أهنأنا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ẹ̀yin olùtẹ́tí wa ní gbogbo ibi tó ń kí ẹ máa gbọ́ wa a kí yín pé ẹ kú dédé àsìkò yìí o àsìkò ọdún a kú ìyèdún kí Ọlọ́run ọba kó ṣe ọdún lágbo fún wa gbogbo àdáwọ́lé wa Ọlọ́run jẹ́ ó yọrí sí dáadáa gbogbo èyí tí ó ti dá nínú ọ̀rọ̀ wa dákun Ọlọ́run ọba má jẹ́ ó bàjẹ́ èyí tó kù tí à ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba tá à ń rawọ́ rasẹ̀ sí níwájú Ọlọ́run ọba ọbẹ̀ Èdùmàrè Ọlọ́run ọba a bẹ̀ ọ́ nínú ọlá ńlá rẹ̀ kí o ṣe fún wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ̀ ń fẹ́ gbọ́ ohùn wa tínú yín máa ń dùn nígbà tẹ́ bá ti ń rí wa Ọlọ́run ọba yóò máa ṣe àlékún ìdùnnú àlékún oore àlékún àlàáfíà yóò ṣe fún yín àwa lẹ́ ò máa rí ẹ̀yin ni a ó máa bá ní gbogbo ìgbà Ọlọ́run ọba tó ti dá yín lọ́lá Ọlọ́run ò ní ba ọlá yín jẹ́ gbogbo àwọn tó tún rawọ́ rasẹ̀ síwájú Ọlọ́run ọba tí ń bèrè oore kan tàbí èkejì ní ọwọ́ Ọlọ́run ọba a bẹ̀ Ọlọ́run ọba ọbẹ̀ Èdùmàrè kó ṣílẹ̀kùn oore fún wa kó wo àlùbáríkà ti òní kó wo àlùbáríkà ti ọ̀la kó wo àlùbáríkà tàná kí Ọlọ́run ọba kó ṣí ilẹ̀kùn oore fún wa. ǹjẹ́ ẹ̀yin olùtẹ́tí wa lórí ètò yìí náà ni ètò onislam.net ẹ̀ka ti ilẹ̀ adúláwọ̀ pẹ̀lú Muftahu Adéwọlé Ọlálẹ́yẹ láti tún máa ṣí abala ètò mìíràn ẹ máa bá wa ká lọ. àsìkò ṣe rí náà ni a ó máa fi dáhùn ìbéèrè yín ẹ ti fi oríṣiríṣi ìbéèrè ránṣẹ́ sí wa tó jẹ́ pé a ó máa yẹ̀wò a ó máa dáhùn rẹ̀ ní ṣókíṣókí èyí tí a ó dáhùn ní òní òun náà ni ti ọ̀gbẹ́ni Richard Clarks ẹ ò sọ ìlú tí ẹ ti kọ ìwé tí ẹ fi ránṣẹ́ sí wa ni láti béèrè pé kí ló dé tí ẹ̀yin mùsùlùmí burú tó bẹ́ẹ̀ tó fi jẹ́ pé ẹran ńṣe lẹ máa ń pa ẹran láti fi ṣe àjọ̀dún ẹ̀ ń pa nǹkan ẹlẹ́mìí láti fi dùnra yín nínú kí ló fà á tí ó fi rí bẹ́ẹ̀ tó a kí ọ̀gbẹ́ni Richard Clarks ohun tí ò bá sáàyè èèyàn máa ń béèrè ni Ọlọ́run ọba yóò jẹ́ kí ẹ gbọ́ wáyé gbogbo bí a bá ṣe ṣe àlàyé mùsùlùmí nìkan kọ́ ni ó ń pa ẹran láti jẹ gbogbo ẹlẹ́sìn àgbáyé ni ó ń jẹran yàtọ̀ sí àwọn ẹlẹ́sìn ibòmíràn tó jẹ́ pé wọ́n ṣe àwọn apá kan nínú ẹran ní èèwọ̀ fún ara wọn nítorí pé wọ́n ń jọ́sìn fún ni ṣùgbọ́n àwa mùsùlùmí Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo òun ni àwa ń jọ́sìn fún àní Ọlọ́run ọba míì yàtọ̀ sí Ọlọ́run ọba la ilaha illallah muhammadu rasulullah kí Ọlọ́run ọba kí ó ṣe Islam ní ìrọ̀rùn fún gbogbo wa a ó rí i pé ẹran pípa yìí kò sí nǹkan tí a fẹ́ fìyà jẹ ẹran fún Ọlọ́run ọba ló ṣe ẹran pípa ní ìrọ̀rùn fún wa ló sì ṣe ní èèwọ̀ Ọlọ́run ọba ṣe ní èèwọ̀ fún wa láti ní lára ṣùgbọ́n ṣe é ní ìrọ̀rùn fún wa láti pa fún jíjẹ pẹ̀lú pípa ní orúkọ Ọlọ́run ọba torí gbogbo nǹkan tí Ọlọ́run ọba dá yìí gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ tí Ọlọ́run ọba tí ó fi dá wọn látìgbà tí ayé ti dáyé òun náà ni wọn a ti máa pẹran jẹ nínú gbogbo ẹ̀sìn pátápátá kò yọ ẹlẹ́sìn mùsùlùmí nìkan kalẹ̀ ẹlẹ́sìn Jíù a máa jẹ ẹran ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà a máa jẹ ẹran nígbà tí òun ṣe pé ká mú ohun tí Islam kọ̀ òun ni ká mú bí ọ̀bẹ tàbí iná ká máa fi jó ẹran tó wà láàyè tàbí kákan máa fi ọ̀bẹ gún un ní ara eléyìí tí wọ́n ń ṣe ní àwọn oríṣiríṣi orílẹ̀-èdè míì ẹ wo orílẹ̀-èdè Spain pé wọ́n ní eré ìdárayá tí wọ́n ń ṣe tí wọ́n máa fi nǹkan gún ara màálù títí tí ó rìn kiri tí ó rárá tí ó fi di pé yóò kú tí ó wò lulẹ̀ Islam ò faramọ́ irú eléyìí ohun tí Islam faramọ́ òun náà ni pé ó ṣe ẹran ní jíjẹ fún wa ní ìrọ̀rùn pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba a ó mú ọ̀bẹ a ó dàníyàn sí a ó sì fi orúkọ Ọlọ́run ọba a fi du ẹran
a ó rí i pé ọ̀rọ̀ hadith Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run ọba àti ọlá rẹ̀ kí ó máa bá ó tako ìfìyàjẹ ẹran tàbí nǹkan tí a bá fẹ́ pa, yálà ẹran ni tàbí adìyẹ tàbí nǹkan ẹlẹ́mìí. Ó ní tí a bá fẹ́ pa, ó fún wa ní àṣẹ láti mú ọ̀bẹ tó tẹnu rẹ̀ bá mú. Èyàn ò kí ń fi òkú àdá tàbí òkú ọ̀bẹ tàbí òkú idà láti fi du ẹran. Èyí tí a bá ti pọ́n tó ti mú, tó yẹ pé ńgbà tí ẹ̀mí bá fi máa bọ́ ní ọrùn ẹran náà, òun náà ò ní mọ̀ tí ó fi kọjá tí ó fi kú. Òun náà ni tá a pa lẹ́ẹ̀kan náà, kì í ṣe ká du ẹran ká máa fi gbogbo títí yóò fi sájà sí ibì kan. Islam ò gbà wá láyè bẹ́ẹ̀. A ó rí àdìsí tó sọ pé isa sabahtum fahsinu sabhata wa isa qataltum fahsinu qatlata. Tí ẹ bá fẹ́ pa ẹran, tẹ́ bá fẹ́ du ẹran, ẹ dù dáadáa. Nígbà tí ẹ bá sì fẹ́ pa ẹran pẹ̀lú bí ọ̀bẹ, ẹ wá ọ̀bẹ tó bá mú kí ẹ fi pa. Eléyìí fi hàn pé àánú ń bẹ lójú wa nígbà tí a bá pa ẹran yìí, kì í ṣe nítorí àti kàn fìyà jẹran, bí kò ń ṣe ní pípa àti jẹ, kò ń ṣe nítorí àti pa láti fi jọ́sìn fún òòṣà. Eléyìí tí Islam takò, nítorí àfi ti fi kan sára sí Ọlọ́run ọba fún oore tí ó ṣe fún wa ni. Bákan náà ni ẹ ó tún rí i pé nínú ìpa ẹran yìí ìjọsìn ń bẹ ń bẹ, nítorí pé tí ẹ bá wo àwọn ẹ̀sìn tó ti ṣíwájú Islam ní àti ayébáyé, tí wọ́n bá fẹ́ wá ìyọ́nú Ọlọ́run ọba, àwọn ànábì Ọlọ́run ọba, wọ́n á máa pa ẹran tí wọ́n ó sì sun. Kódà a rí nínú àwọn ìwé mímọ́ mìíràn tó sọ pé tí wọ́n bá ń sun ẹran yìí, èéfín rẹ̀ lè máa lọ sí òkè, tí ó fi hàn pé dájúdájú nǹkan tí a ṣe yìí, ìtẹ̀jẹ̀sílẹ̀ tí a ṣe yìí, Ọlọ́run ọba gbà wọlé. Àwọn mìíràn sọ pé nínú ìwé mìíràn ó sọ pé nígbà tí èéfín rẹ̀ ò bá lọ sí òkè, a jẹ́ pé kò gbà wọlé nìyẹn. Ṣùgbọ́n nínú Islam, nígbà tí a bá ti fẹ́ pẹran, tá a bá ti fi orúkọ Ọlọ́run ọba pa, tí a sì pa tàánú tí kì í ṣe pé láti fi fìyà jẹ. A rí ẹlòmíràn tí ó mú ẹran yìí, tí wọ́n dáná, tí wọ́n da kerosene sí lára, tí wọ́n sì ṣáná sí kó máa sá kiri, tí ó fi jó, tí ó fi kú síbi tí ó fẹ́ kú sí. Islam tako ọ̀rọ̀ eléyìí, nítorí àti jẹ ẹran àti nítorí àti kan sára sí Ọlọ́run ọba àti jọ́sìn fún Ọlọ́run ọba, òun náà ni a ṣe ń pẹran. Mo rò pé níwọ̀nba àlàyé tí a ṣe yìí, ọ̀gbẹ́ni Richard Clarks, ẹ ó ti gbọ́ wáyé àti fi èsì ránṣẹ́ sí yín. Ẹ má gbàgbé kí ẹ máa kàn sí lórí onislam.net ẹ̀ka tilẹ̀ adúláwọ̀. Ẹ máa bá wa kalọ̀ lórí ètò yìí. Ọ̀rọ̀ mi máa tọpẹ́, èmi ò lóhùn fáyọ̀, ọpẹ́ ni mo mú wá. Ọ̀rọ̀ mi máa tọpẹ́, ọ̀rọ̀ mi máa tọpẹ́, èmi ò lóhùn fáyọ̀, ọpẹ́ ni mo mú wá. Ó ṣe Ọlọ́run tó dúró tì mí, tó jẹ́ kọ́ta ó yọ̀ mí. I am an orphan, kò sí ìyá kò sí bàbá, ó jẹ́ tún gbé mi ga. Fún ẹ̀yin olùtẹ́tí wa, gẹ́gẹ́ bí ètò tí à ń bábọ̀, ètò ìbéèrè yín ni a ó máa dáhùn. Alhaja wa Khadijatu Ọmọtókẹ́ Ibrahim láti ìlú Èkó, a ò sọ àdúgbò tí ẹ ti kọ̀wé láti ìlú Èkó. Ìbéèrè yín ni pé assalamu alaikum wa rahmatulahi wa barakatu. Ẹ̀yin olóòtú ètò wa, ǹjẹ́ ó yẹ kí a jẹ gbèsè kí a fi lọ sí ilé Olúwa? Ìdáhùn sí ìbéèrè yẹn a fi ránṣẹ́ sí ọ̀mọ̀wé Wahil Shihab, ẹni tó jẹ́ olórí ẹ̀ka ti Sharia Islam ní onislam.net. Èsì ìdáhùn náà fi yé wa pé olùtẹ́tí wa dúpẹ́ ní ọ̀dọ̀ yín fún gbogbo ìbéèrè tí ẹ̀ ń béèrè àti gbogbo bí ẹ ṣe ń gbárùkù tì wá láti máa jẹ́ kí a máa ṣe rí ìbéèrè tí a ó máa dáhùn fún ẹ̀ka ti ilẹ̀ adúláwọ̀. Ọlọ́run tó ti wà pẹ̀lú yín kò ní padà lẹ́yìn yín o. Ọ̀mọ̀wé Wahil sọ pé dájúdájú ohun tí ẹ béèrè, gbèsè kì í ṣe ohun tí èèyàn gbọ́dọ̀ fi sí ọrùn, nítorí pé gbogbo ẹni tí ó bá ní gbèsè lọ́rùn gbọ́dọ̀ máa gbìyànjú láti san kúrò ní kíákíá ni, torí kò sẹ́ni ẹni tó mọ ìgbà tí ọlọ́jọ́ ó dé. Àti pé Islam ó ṣe nǹkan ní ìrọ̀rùn fún ni, kò ní ká fi pákáleke tàbí agbára kí a fi wá nǹkan tí kò tó wá. Islam ṣe nírọ̀rùn fún ẹpẹ́ ẹni tó bá fẹ́ lọ sí Haji kó jẹ́ ẹni tí ó bá rọrùn fún ni ọ̀rọ̀ Ọlọ́run fi sọ pé liman istata'a ilayhi sabil, fún ẹni tí ó bá rọrùn fún, òun náà ni eléyìí jẹ́. Nítorí rẹ̀ ló fi jẹ́ pé májẹ̀mú tí ó ń bẹ nínú ọ̀rọ̀ Haji, májẹ̀mú ẹni tó bá rọ̀ lọ́rùn ni. Alhaji liman istata'a ilayhi sabil, ẹni tí ó bá rọ̀ lọ́rùn
ọ̀nà ọlọ́run ọba ọ̀nà mọ̀ ló jẹ́. Ṣùgbọ́n ẹni tí kò bá rọ̀ lọ́rùn tí ò ní owó lọ́wọ́, èwo ni àti fi ọ̀ranyàn yá owó láti fi ṣiṣẹ́ hajj. Ṣùgbọ́n ẹ jẹ́ ká tún wá béèrè pé a gbọ́ pé gbèsè ò ṣe ohun tí a gbọ́dọ̀ fi sọ́rùn. Tó bá jẹ́ pé ẹni tó jẹ gbèsè yìí ó jẹ gbèsè yìí nípa pé ó fọkàn sí pé àlàáfíà ò tó bẹ́ẹ̀ mọ́ tóun bá fi máa rí owó gbèsè san, àlàáfíà ò lè tó bẹ́ẹ̀ mọ́ láti fi ṣe hajj tó bá di ọjọ́ ọ̀la ni lòun ṣe fẹ́ tètè ṣe kúrò lásìkò tí ara dá ṣéké. Wọ́n ní irú eléyìí kó ti ní àníyàn pé òun ó tètè dá gbèsè onígbèsè padà, kó dẹ̀ jẹ́ kí àwọn ará ilé rẹ̀ mọ̀ wípé dájúdájú òun jẹ gbèsè lọ́dọ̀ lágbájá àti lágbájá. A ti kà á nínú májẹ̀mú hajj pé ẹni tó bá fẹ́ lọ sí hajj ó gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ àwọn tó bá ṣẹ̀, ó gbọ́dọ̀ ṣe wáàsí fún àwọn ẹbí rẹ̀, bákan náà ni ó gbọ́dọ̀ san àwọn gbèsè tí ń bá ń bẹ ní ọrùn rẹ̀. Àtúnsọ síwájú pé gbogbo ẹni tó bá ṣiṣẹ́ hajj kò gbọ́dọ̀ mú pákáleke mọ́nú ọ̀rọ̀ rẹ̀, kò gbọ́dọ̀ hùwà ọmọ ọ̀tá. A rí àwọn oríṣiríṣi àwọn èèyàn nínú àwọn tó ń wá sí hajj. Kò sí nǹkan tó burú tí ọmọ ọ̀tá bá wá sí hajj, ṣùgbọ́n ó gbọ́dọ̀ mọ̀ pé gbogbo ìwà tóun ti hù òun gbọ́dọ̀ pawọ́ rẹ̀ tì, kóun kí ọwọ́ rẹ̀ bọ́lẹ̀, kí òun fi gbogbo nǹkan fún Ọlọ́run ọba tó ṣe labbaika Allahumma labbaika la sharika laka labbaik innal hamda wan ni'ma laka wal mulk la sharika lak. Ọba tó ṣe é fún tó fi kàn sára sí, ó gbọ́dọ̀ mọ̀ pé òun ò gbọ́dọ̀ padà sí díẹ̀ mọ́. Kò sí nǹkan tó burú fún ẹ̀dá tó ti ṣe Ọlọ́run ọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó padà sí ojú ọ̀nà t'Ọlọ́run ọba kó sì tọrọ àforíjì. Bákan náà nínú nǹkan tó lè jẹ́ ẹ̀ṣẹ̀ òun ni gbogbo ẹni tó ti ń yá owó èlé tí fi ń mú àwọn èèyàn ní tipátipá láti fi gba dúkìá wọn tí ń jogún ológun mọ́nú ogún rẹ̀. Nígbà tí ẹ bá ti lọ lé Olúwa, ẹ gbà pé gbogbo nǹkan wọ̀nyí Ọlọ́run ọba nìkan ni a ó máa jọ́sìn fún. Ọlọ́run ọba ni kẹ́ ẹ tọrọ àforíjì fún, lọ́wọ́ rẹ̀ yóò sì ṣe àforíjì fún wa. Bákan náà ni kí ẹ mọ̀ pé àti umrah àti hajj kì í ṣe ohun tí a gbọ́dọ̀ wá owó ní gbogbo ọ̀nà láti sọ pé mi náà sáfẹ́ di aláàjì, mo fẹ́ di aláàjà kí wọ́n lè máa fi orúkọ rẹ̀ pè mí ní ìgboro. Ẹlòmíràn lọ sí hajj nítorí kó lè bá pààrọ̀ táìtù tàbí kó lè pààrọ̀ ìnagijẹ tí wọ́n máa kàn sára sí pé hajj lágbájá, hajj tẹ̀mẹ̀dù. Eléyìí kọ́ ni a gbọ́dọ̀ torí rẹ̀ lọ sí hajj. Ẹ jẹ́ ká ní àníyàn tó dáa pẹ̀lú iṣẹ́ Ọlọ́run ọba. watazawadu fa inna khayra zadi taqwa fatakuni ya ulil albab. Ẹ ṣe ìpèsè kalẹ̀ o, ìpèsè tí ẹ ó ṣe òun náà ni ìpáyà Ọlọ́run ọba. Ẹ páyà Ọlọ́run ọba ẹ̀yin onílàákàyè, kí Ọlọ́run ọba kó ṣe gbogbo nǹkan tí a bá ń fẹ́ kó ṣe ní ìrọ̀rùn fún wa. Láti iléeṣẹ́ onislam.net ẹ̀ka àti ilẹ̀ adúláwọ̀ Muftawa Adéwọlé Ọlálẹ́yẹ ń kí yín ẹ kú dédé àsìkò yìí, kí ẹ sì máa bá wa ká lọ. Olùtẹ́tíwa, gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ̀ ń béèrè, ìbéèrè tí ayára bí àṣà tí a rí gbà nísìn, bó tilẹ̀ jẹ́ pé ẹni tó béèrè ìbéèrè kò sọ orúkọ rẹ̀ tàbí ibi tí ẹ ti kọ ìwé, ṣùgbọ́n ìbéèrè yìí ni pé tí a bá wọnú ìwé mímọ́, ìwé ọ̀rọ̀ ànábì tí al-Bukhari àti Muslim gbà wá, ànábì tako kí èèyàn máa jẹ gbèsè. Ǹjẹ́ èèyàn lè fi owó èlé, ṣé a lè fi lọ sí hajj? Mo rò pé bí ẹ ṣe ń gbọ́ ìdáhùn wa sí ìbéèrè tí alákọ̀ọ́kọ́ òun ló jẹ́ kí ẹ fi ìbéèrè yìí ránṣẹ́ sí wa. A ó rí i pé gbèsè ò kọ́kọ́ dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀, òwò tí ò dáa kò ṣe é mú, owó rẹ̀ ò ṣe é mú lọ sí hajj. Ká tó bọ̀ ká tó wá sọ pé owó èlé, èyí tí yóò máa ní ọmọlàkejì lára, èyí tí ẹ ó gba nǹkan ní wọn nítorí tẹ́ẹ̀tù máa bẹ̀ lọ́hùn kọ́ má rí i dá padà nítorí kẹ́ lè bá jẹ́gún. Eléyìí ò ń ṣe owó gidi láti mú lọ sí hajj. Owó tí a bá ṣiṣẹ́ fún tá a làágùn sí, tí a fi gbogbo wàhálà tá a ṣe wàhálà lórí rẹ̀ tí a sì jèrè, èrè rẹ̀ ni ohun tí wọ́n ní kí a mú lọ sí hajj. Èyí ò ń ṣe ohun tí a gbọ́dọ̀ tún máa wádìí lọ títí mọ́, ohun tí ò dáa kò dáa ni. Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kí ó máa bá a sọ pé alhalalu bayyinun wal haramu bayyinun. Ohun tí ń jẹ́ ẹ̀tọ́ ó ti fi ojú hàn o, ohun tó sì jẹ́ èèwọ̀ òun náà fi ojú hàn. Ẹ má jẹ́ kí a pe ààfin lóyìnbó mọ́, ìwọ̀n tí ó bá dáa ló dáa, àwọn okùn ọrùn kò yẹ adìyẹ. Ẹ má gbàgbé láti máa kọ ìwé yín sí wa lórí onislam.net ẹ̀ka àti ilẹ̀ adúláwọ̀. Muftawa Adéwọlé Ọlálẹ́yẹ ń kí yín pé ẹ ṣeun ẹ kú dédé àsìkò yìí o. Wassalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.